bàbá. They never sabi wetin we carry for her. I said they never know wetin we carry for body. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìhun ló lájú. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká lè wọ́n sọ̀wọ́ pọ́ ká lè gbójú lúwàgà. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ ti dé fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ dé. Délẹ̀ ilé rí. Àwọn lè bá oko ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ pàdé. Ká lè pàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Kàfà ẹgbẹ́ polówó ọjà wà táyé gbogbo ayé jẹ. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. News and sports, ẹ máa rí gbọ́. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan. Koiki Media, ọ̀rọ̀ lágbájúmọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá ni ẹ, ọmọ Yorùbá àtàtà wa. Àǹtádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣé ìlọ́mọ gidi bọ̀ ọ̀tẹ̀ mọ́lẹ̀? Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀. Ìgbò máa wọ̀ kájọ́jì ò gbọ́dọ̀ wọ. Àjòjì ló bá wọ bẹ̀, á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ́mọ náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media, sáwà ní bàbá. Koiki Media, àwọn ní bàbá. Àdáńsọ, àtúnpèrè dìde. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Àkújà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Ọmọ Òdùwà ni wá o, tọkàntọkàn. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá yọ. We bring you one closer to your doorstep. Akéde tó fẹ́ òòlù kan yòókù lára ni. Àpèrè dédé Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ̀ gbọ́, àwa ni bàbá o. Àwa ni bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà ni wá o. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media tí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Àkójúmọ́ mọ́. Àbáríkà oṣù tuntun. Oṣù á tù wá lára wọn. Oṣù á jẹ́ oṣù ayọ̀ fún wa. Á jẹ́ oṣù ìgbéga fún wa. Àní dààmú nínú oṣù yìí o. À ń lọ ire, a máa bọ̀ ire nínú oṣù yìí o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, ẹ ṣé gan ni o fún àdúrótì yín ní gbogbo ìgbà. Àmọ́ lórí o. Ká tó wọnú program wa lọ, a ní ìpolówó ọjà tí a fẹ́ ṣe fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Next level ní tọ̀tẹ̀ yìí ní Yorùbá Nation Youth pẹ̀lú àjọṣepọ̀ Yorùbá World Media ọmọ yànnàná fáyé lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá. Àgbọ̀n ló yẹ á ṣe, ọ̀nà wo ló yẹ á
gbà àti wípé ìgbésẹ̀ ògan ló yẹ gbé tó ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá lórí ètò ààbò, ètò ọrọ̀ ajé, ọrọ̀ àṣà àtọrọ òmìnira lápapọ̀ fún gbogbo ìran aládé. ẹjá pàdé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 14 oṣù kejìlá déédé aago 3 ọ̀sán Yorùbá Nation Star lábẹ́ àkóso bàbá wọn Emérítọ̀ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àtolóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà lórí ìtàkùn ayélujára Zoom pẹ̀lú meeting ID 827-041-30613 passcode sì jẹ́ 567100. Fálàyé síwájú sí www.yorubanationyouth.org. bákan náà ní ẹni kàn sí Dr. Zabi aka Ayé Ọpẹ́yọ tí wọ́n jẹ́ Yorùbá World Media President, Comrade Ọláolúwa Adéníyì aka Bàbá Lẹ́kìtì home based chairman Yorùbá World Media, Comrade Ọláyọmí Kóìkì popularly known as Kóìkì Media, Comrade Olúwakẹ́mi Ìfẹ́olúwa known as Lady K. bákan náà ní ẹni kàn sí àwọn coordinator Yorùbá Nation Youth lágbègbè yín bẹ̀rẹ̀ látòrí Comrade Emmanuel Àkàlàmọ̀gbò TV tí wọ́n jẹ́ Spain coordinator, Coordinator 2, Comrade Fásọmí Táíwò Kíkọ́lọ́mọ, Kuwait Coordinator, Comrade Ilésànmí Fọlọ́wọ́, Germany Coordinator, Comrade Káyọ̀dé Àjàó Adékọ́lá, Greece Coordinator, Comrade Ọládèjì Kabir, Benin Republic Coordinator, Comrade Àṣàkẹ́ Àdé TV, Morocco Assistance Coordinator, Comrade Adébáyọ̀ Òkìkíọlá Emmanuel, Italy Coordinator, Honourable Taofik Ọlárẹ̀wájú Àjàó, Egypt Chapter Coordinator, Comrade George Ọlátúndé Dáṣọ, Ghana Coordinator, Comrade Táíwò Ọpẹ́yẹmí, Germany Coordinator 2, Comrade Adémọ́lá Isaac Ṣókùnkọ́lá, South Africa Coordinator, Comrade Comfort Délé, Maryland Coordinator, Comrade Bádéjọ Abíọ́dún Ismail, Morocco Coordinator, Comrade Abíọ́dún Sàláwù, Canada Coordinator, Honourable John Akíntèmí Akíṣẹ̀tẹ̀, Mauritania Coordinator, Comrade Olúfisáyọ̀ Oríyẹmí Ògúnṣèyítọ́, Libya Coordinator, Comrade Táíwò Ọládìran Ọládìpúpọ̀, Coordinator, Comrade Johnson Ọlọ́runpọ̀ Philip, Mexico Coordinator, Comrade Bọ́lá Adé, UK Coordinator, Comrade Noah Sanusi, USA Coordinator, Fáfàní àwọn Comrade Suleiman Akeem, Lagos State Coordinator, Comrade Dìgbò Ọládèyí JP, Ọ̀yọ́ State Coordinator, Comrade Badmus Bọ́lájí Abíọ́dún, Ògùn State Coordinator, Comrade Ìbílẹ̀kẹ̀ Olúfẹ́mi, Kogi State Coordinator, Comrade Imran Abdul Fatai Adeleke, Kwara State Coordinator, Comrade Adéwálé Abídẹ̀mí Saheed, Ọ̀ṣun State Coordinator, Comrade Àlùkò Ismaila Ọlárẹ̀wájú, Èkìtì State Coordinator, Comrade Fẹ́mi Tọ́pẹ́ Bọ́lọ́fìdé, Ondo State Coordinator. Kí gbogbo ìbéèrè tó ń tàlàyé àti àmọ̀ràn síwájú wọn lọ tààrà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Comrade Adéníyì known as Ọmọborí Owó Media tí wọ́n jẹ́ Assistant National Youth Leader in all diaspora àti United Arab Emirates Chapter Coordinator lórí +971-503-130-843 àbí Engineer Lamin aka Yagboyaju Technical Director Yorùbá Nation Youth lórí +971-525-261-142. Comrade Oyègún Olúwamáyọ̀wá aka Omeyo Southwest Coordinator wọ́n ti jẹ́ home based youth leader lórí +234-703-717-3355 àbí Prophet Ayọ̀délé Ológun lolúwa gan tí wọ́n jẹ́ Yorùbá Nation National Youth Leader in all diaspora lórí +1-803-846-1116. ó ṣe pàtàkì fún gbogbo wa láti mọ̀ wípé nípàdé àpérò àpapọ̀ tó ń bọ̀ yìí gbogbo wa là ń retí bẹ́ẹ̀ o. olùkéde Prophet Ayọ̀délé Ológun lolúwa lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa. ẹ jọ̀ọ́ ẹ bá wa share program wa, ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni àrò yín. a nílò àti pé kẹ́ bá wa share, ẹ bá wa share, ẹ jọ̀ọ́ lọ fà, ẹ jọ̀ọ́ wo platform tí ẹ náà bá wà, ẹ bá wa fi ṣọwọ́ síbẹ̀ so that wọ́n á lè máa darapọ̀ mọ́ wa lórí ètò ti àárọ̀ ẹ̀. bí ẹ ti ń share bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ẹ̀ ní ọwọ́ tẹ fi ń tẹ̀ náà ẹ̀ ní fi gbọ́mọ sí o, ẹ̀ ní mọ ìnira o. ẹ ṣé gan ni o, àmọ́ lóore. ẹ jẹ́ ká máa wọnú ètò náà lọ nígbà tí a máa mú ìròyìn àkọ́kọ́ kà fún yín nínú ìwé ìròyìn Punch tó jáde fún ti tàárọ̀ ti tèmi. wọ́n ní ìjọba àpapọ̀ ló ti gbéra sọ láti yọ owó kan tó jẹ́ 50 náírà 50,000 naira gẹ́gẹ́ bí
orí àwọn tó ń ṣe ètò káràkátà lórí ti ẹ̀rọ ayélujára eléyìí tí wọ́n pin technology eléyìí tí wọ́n ní àwọn iléeṣẹ́ tó jẹ́ pé iléeṣẹ́ tí à ń fi owó. Wọ́n ní má bínú sí wa gbogbo èèyàn olólùfẹ́ wa, nẹ́tíwọ́ọ̀kì wa yẹn ni wọ́n ṣe bákan ẹ̀já tẹ̀síwájú. Owó tí wọ́n ní wọ́n máa yọ lé owó orí fún ẹ má bínú sí wa gbogbo èèyàn olólùfẹ́ wa, a ṣe rectify pọ́blẹ́mù signal wa níbẹ̀ yẹn, so jẹ́ ká padà sínú ìwé ìròyìn náà ká padà mú wá fún wa lé ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ má bínú sí wa, fẹ́ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ padà ní o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn àkọ́kọ́ tí a mú wá sí etí gbọ̀yìn, a ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yọ owó kan tó jẹ́ 50 náírà 50,000 naira lórí gẹ́gẹ́ bí owó orí tó bá jẹ́ pé tó bá ń ṣe ètò káràkátà lórí ẹ̀rọ ayélujára financial technology. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwọn iléeṣẹ́ tó jẹ́ pé à ń fi owó pamọ́ àbí à ń fi owó ránṣẹ́, Moniepoint, Kuda, Opay, Palmpay àti àwọn owó iléeṣẹ́ afowóránṣẹ́ tí ń bẹ ní abẹ́lé. Wọ́n ní 50 náírà ni wọ́n á máa yọ àwọn owó tó jẹ́ pé tí èèyàn bá fi ṣọwọ́ tó bá ti kọjá 10,000 náírà, gẹ́gẹ́ bí àlàkalẹ̀ owó eléyìí tí wọ́n ní money transfer tí wọ́n á máa yọ fún owó orí eléyìí tó jẹ́ pé owó tí èèyàn bá fi ránṣẹ́, eléyìí tí wọ́n fi léde ní ti ìlànà òfin ti ètò ìṣúná ọdún ya 2020, eléyìí tó ní ṣe ti owó ná ti eléyìí ni wọ́n á máa yọ ní ẹ̀ẹ̀kan ṣoṣo fún èèyàn tó bá fowó ránṣẹ́ owó tó bá ti kọjá 10,000 naira àti sókè ni wọ́n á máa yọ owó náà. Láti oṣù kẹsàn-án ọdún yìí ni wọ́n ti kéde ẹ̀, ọjọ́ keje oṣù kẹsàn-án, gẹ́gẹ́ bí wọ́n ti kéde nínú ìwé òfin náà. Ọ̀rọ̀ náà ló jẹ́ pé wọ́n fi léde tó jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà kan wọ́n ti wá tako ọ̀rọ̀ náà ní àkókò yìí, tó fi mọ́ ilé ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ìyẹn National Association of Nigeria, tó jẹ́ pé tó ní pé kí ìjọba àpapọ̀ kó mú àfàró dé bá ọ̀rọ̀ ọ̀hún. Lérí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí, ẹni tó bá fẹ́ kà á lẹ́kùnrẹ́rẹ́ wò nínú ìwé ìròyìn The Punch. Ìwé ìròyìn Nigeria Tribune tí ń bẹ lé ọwọ́ mi ní àkókò yìí kọjá lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu, yóò kúrò ní orílẹ̀-èdè Faransé ní eléni lọ sí ìlú Cape Town ní orílẹ̀-èdè South Africa, níbi tí ó ti jókòó ìpàdé pẹ̀lú àwọn aládarí ní ilẹ̀ òkèrè fún ìpàdé ẹlẹ́kọ̀kànlá irú rẹ̀ tí ó wáyé ní orílẹ̀-èdè náà. Ààrẹ orílẹ̀-èdè South Africa Marakonasofa ló wà nínú àtẹ̀jáde kan eléyìí tó wà nínú
tí Ọ̀nànúgà tí ó fi léde lónìí ni ààrẹ Bọ́lá Tinubu yóò jáde tí ó ti wá sí ìlú South Africa pẹ̀lú àwọn aládarí àdáre láti pé ètò àtúntò sí ọ̀rọ̀ òfin kí ó lè ṣe déédéé ní orí ìlú kówá wọn. Bí Bọ́lá Ahmed Tinubu yóò ṣe máa lọ sí orílẹ̀-èdè South Africa ni wọ́n máa ṣe ìpàdé náà láti pé kí ìgbáyé gbádùn àti àmúṣẹ kó lè jẹ́ ìgbáyé gbádùn fún àwọn ọmọ orílẹ̀-èdè South Africa àti orílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Tribune láti mú ìròyìn wá. Inú ìwé ìròyìn The Nation tí ń bẹ lọ́wọ́ mi ti bí ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ láwọn ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ títí dé orí ìlú Ìlẹ́yìn tí ń ṣe ti Àbújá ni ó jẹ́ pé wọ́n ti fẹnu kò báyìí láti jẹ́ pé kí wọ́n máa mọ́ṣẹ́ lójú láti ìbẹ̀rẹ̀ ní èní tí ń ṣe ọjọ́ Ajé ọjọ́ kejì oṣù kejìlá látàrí pé àìgbọ́ra ẹni yé tí ń bẹ ní ẹ̀rín ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún àti fíṣẹ àmúṣẹ owó oṣù tó kéré jùlọ. Wọ́n ní àwọn ìpínlẹ̀ kan ni ó jẹ́ pé àìgbọ́ra ẹni yé ní bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ pé àṣẹ kan ti wá láti ọwọ́ iléeṣẹ́ tó jẹ́ ti àpapọ̀ ti ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà NSC láti pé kí àwọn òṣìṣẹ́ kan bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní àwọn ìpínlẹ̀ yìí. Ẹ má bínú sí wa jọ̀ọ́. Fún ọ̀rọ̀ àìgbọ́ra ẹni yé tí ń bẹ̀lẹ̀ ẹ̀rín wọ́n ní àwọn ìpínlẹ̀ kan àìgbọ́ra ẹni yé ó ń bẹ níbẹ̀ tó jẹ́ pé àṣẹ ti wá láti ẹnu ẹgbẹ́ òṣìṣẹ́ láti pé kí àwọn òṣìṣẹ́ lé àwọn ìpínlẹ̀ kí wọ́n kàn dá iṣẹ́ sílẹ̀. Wọ́n ní àwọn ìpínlẹ̀ míì ló jẹ́ wípé àwọn tó jẹ́ alága ẹgbẹ́ òṣìṣẹ́ ń bẹ ti NSC èyí tó jẹ́ pé wọ́n dúnkokò láti gùnlé ìyanṣẹ́lódì náà nítorí àìsan owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí wọ́n tẹ̀lé àdéhùn tí wọ́n jọ fẹnu kò sí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ NSC àti TUC ló jẹ́ pé àwọn ti ìpínlẹ̀ Ebonyi àti Nasarawa ti ìlú Àbújá ni wọ́n ti pa láṣẹ fún àwọn òṣìṣẹ́ wọn láti gùnlé ìyanṣẹ́lódì fún àwọn òṣìṣẹ́ wọn. Wọ́n ní ìjọba ni ó kéde owó òṣìṣẹ́ tó kéré jù pé wọ́n san èyí tó jẹ́ pé tí àwọn ìpínlẹ̀ náà tí wọ́n kọ̀ láti ṣe àmúṣẹ rẹ̀. Ìpínlẹ̀ Ebonyi ni wọ́n ti kéde ni wọ́n sọ pé ẹgbẹ̀rún márùndínlọ́nà ni àwọn yóò máa san ní orílù Àbújá. Ẹ má bínú sí wa. Ìwé ìròyìn tí ẹ ti máa rí ìròyìn kà lẹ́kùnrẹ́rẹ́ ni ìwé ìròyìn
The Nation nípa ìyanṣẹ́lódì. Ẹ jẹ́ ká lọ sí inú ìwé ìròyìn Punch létí tàárọ̀ tèmi, níbi tí ààrẹ Bọ́lá Tinubu tó ti ṣàlàyé bí òun ṣe yọ owó orí ìrànwọ́ orí epo pẹtiró. Ó ní kì í ṣe pé òun fẹ́ fìyà jẹ ọmọ Nàìjíríà, ṣùgbọ́n òun fẹ́ dóòlà orílẹ̀-èdè Nàìjíríà nípa ìpinnu lé ọdún ya 2023 ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún tí ó yọ owó ìrànwọ́ orí epo. Ó ní ṣùgbọ́n bí wọ́n ti gbé ìgbésẹ̀ tó gbọgbọ́n, ó ní ó dàbí pé ó mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ṣé àwọn ọmọ Nàìjíríà kí wọ́n mọ̀ ṣe wo, kí wọ́n má ṣe ro ọ̀rọ̀ yẹn, nítorí pé dúdùn ni ọsàn yóò sun tí ohun gbogbo bá ti dáa tán. Ààrẹ Bọ́lá Tinubu ló fi ọ̀rọ̀ ń léde nígbà tó ń bá àwọn orílẹ̀-èdè sọ̀rọ̀, àwọn oníròyìn sọ̀rọ̀ àtàwọn jàǹkànjàǹkàn eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ ilé ẹ̀kọ́ FUTA ní ìpínlẹ̀ Ondo, níbi tí ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n kan láti iléèwé yunifásítì kan láti ìlú Ìlọrin ni ó jẹ́ ẹni tí ó ṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ibi ìpàdé náà, wípé bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ orí epo, ó ní dúdùn báyìí ni ọsàn yóò so tíṣẹ́ bá ti wà báyìí láti dọ́là ẹ̀mí orílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Punch ni ìròyìn wà. Nínú ìwé ìròyìn Vanguard tó jáde fún ti tàárọ̀ tòní, ìròyìn wọ́n ní nípa ti ẹbu ìfọpo ti Port Harcourt, èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers, àti àwọn tó jẹ́ ilé-iṣẹ́ ọ̀hún, àwọn tó jẹ́ ti awakọ̀ oko petrol tán pè ní tanker drivers, tó jẹ́ pé wọ́n ní ìtàkùrọ̀gọ lẹ́rìn ara wọn nípa láti máa gbé ọ̀rọ̀ epo láti máa gbé sí inú àgbá epo tiwọn, nígbàtí iléeṣẹ́ tó ń rí sí ẹbu epo ti Port Harcourt, wọ́n ní àwọn awakọ̀ náà ní òpójú òṣùwọ̀n tí wọn ò ṣojúṣe wọn bó ṣe tọ́ bó ti yẹ, lé bó ṣe ń ṣe nǹkan ní mùkúlùkù ńlẹ̀kẹ̀ láì jára mọ́ iṣẹ́ láti lè máa kó epo òun. Àwọn tí ó jẹ́ ti awakọ̀ náà, PTD, ẹni tó jẹ́ adarí wọn àtàwọn tó ń bẹ ní abẹ́ iléepo Lopen tó jẹ́ Lopen nínú orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sẹ́ ọ̀rọ̀ náà, àti iléeṣẹ́ tí ó ń fọ epo ní ìlú Port Harcourt wípé àwọn ni ò jára mọ́ra. Nípa bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn tó jẹ́ olùtajà epo petrol lábẹ́ Major Energy Market Association NEMA, tó jẹ́ pé àwọn ni wọ́n ta epo síta, ni ọ̀wọ́ náà ti fi ọ̀rọ̀ kan léde. Eléyìí tó jẹ́ ẹgbẹ́ ti IPMA ní pé wọ́n ṣetán láti máa gbé epo láti lè máa jáde ní mùlùkù mùlẹ́kẹ́ láti lè máa gbádùn omi alaka, nígbà tí ẹni tó jẹ́ akọ̀ròyìn Vanguard tó kọ̀ síbẹ̀ níbi tí wọ́n pè ní Area 5, níbi tí wọ́n ti ṣe ètò ìfọpọ̀ ní ọkọ̀ bí aago 3, ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn epo tí wọ́n fọ̀ ló ń lọ léraléra, tó jẹ́ pé kò dúró, wípé iṣẹ́ ń lọ ní ọwọ́. Ìgbà tó di aago 3 lé ọ̀sán àná náà, wọ́n ní iṣẹ́ ń lọ ní ibẹ̀ tí ò sí ìdáwọ́dúró,
inú ìwé ìròyìn Vanguard ni ìwé ìròyìn wà fún ti tàárọ̀ tòní. Nínú ìwé ìròyìn Punch ní ilé wà. Nínú nípasẹ̀ ti ọ̀rọ̀ epo iná, iléeṣẹ́ epo afọpo ti ìlú Port Harcourt náà ni wọ́n ti sọ di mímọ̀ pé àgbéyìnde yóò wà lé orí iléeṣẹ́ ọ̀hún. Ẹni tó jẹ́ olùdarí lé ẹ̀ka ìfọpo ti iléeṣẹ́ ọ̀hún, Maidunama, ni ó fi ọ̀rọ̀ léde. Ẹni tó jẹ́ olùfọpo ti ẹbùfọpo yìí tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ní bí nǹkan ṣe ti pakasọ kí iṣẹ́ kó lè pọ̀ ní ọ̀pọ̀ yanturu, àti pé wọ́n ṣe àwọn iṣẹ́ kan fún kí epo náà kó lè pọ̀ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní bí wọ́n ti ń pèsè ibi tí wọ́n ti ń pèsè petrol àti diesel. Ó ní kí àgbéyìnde kó lè dé bá ẹfun ìfọpo náà. Punch ni ìwé ìròyìn wà fún ti tàárọ̀ tèmi. Àgbà ìlú kan tó jẹ́ oníṣòwò pàtàkì tó tún jẹ́ anẹnunọ́rọ̀ olórí ni wọ́n pe orúkọ bàbá yìí. Ó ti gbóríyìn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìṣàlékún ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe ti lékún sí báyìí ju ti àtẹ̀yìnwá. Nígbà tó ń sọ̀rọ̀ nílùú Àbújá, olórí ẹni tó jẹ́ adarí ní orílẹ̀-èdè ní inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress, ẹni tó wá láti ìlú ìpínlẹ̀ Delta State, ó ní ìdarí ẹni tí ń bẹ ní abẹ́ ìpinnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti ń so èso rere. Ó ní kì í ṣe àṣìṣe rárá wípé wọ́n yan Bọ́lá Ahmed Tinubu. Ó ní bó tẹ̀ jẹ́ pé ó fẹ́ dàbí pé ìdúkùkù wípé àdójúkọ lóríṣiríṣi wípé ó ń dojúkọ ààrẹ. Ó ní ṣùgbọ́n bóyá ti ṣe dáadáa wípé òun dáadáa wípé ó ti ń so èso rere. Ó ní òun ṣe àjọyọ̀ láti dáwọ́ ìdùnnú pẹ̀lú epo tó jẹ́ pé wọ́n mọ̀ fọ̀ jáde ní ojúmọ́ wípé ó ti gbéra sọ sí mílíọ̀nù kan àti ẹ̀sún mẹ́jọ 1.8 million barrel. Ó ní àwọn gbóríyìn fún ààrẹ ní kí àlàáfíà kí ó jọba ní apá ti agbègbè Niger Delta, gẹ́gẹ́ bí ó ti gbógun ti àwọn tí fẹ́ máa jí epo wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ó jẹ́ pé ohun tó ní ṣe pẹ̀lú àti dá ilé iṣẹ́ sílẹ̀ wípé láti ṣe àbẹ̀wò rẹ̀ nígbà tó ṣe àbẹ̀wò rẹ̀ sí orílẹ̀-èdè Brazil, àjùmọ̀ṣe tó kúnná òun ló lọ jíròrò ní orílẹ̀-èdè Brazil. Ìbámu àti ìfẹnukò sí ojú kan, ó ní yóò mú kí ohun tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ eléyìí tí wọ́n pè ní livestock àti àjàjàkú akátá èyí tí ń wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran, tí ó jẹ́ pé ó ní eléyìí náà yóò jẹ́ kí ebi àjàgà fọ́mẹ́kún kó di eléyìí tí ó di àfìsẹ́yìn. Tí bàbá yìí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ kún ìwé ìròyìn The Nation ní ẹ ti rí ìròyìn fún ti òwúrọ̀ ti ọjọ́ tòní. Nínú ìwé ìròyìn Punch, ẹjá sáré lọ sí ìlú ìpínlẹ̀ Èkó fún ti tàárọ̀ tòní, ibi tí ìjọba ìpínlẹ̀ Èkó, ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ omi àti ọ̀rọ̀ àyíká,
Tọ́wọ́ Wahab ibi tó ti sọ àṣeyọrí ọ̀rọ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún kò ní èròǹgbà kankan láti fa igi lé omi láti máa ta omi inú ọ̀rá jákèjádò ìpínlẹ̀ Èkó tó jẹ́ sachet water. Wahab náà ló fi ọ̀rọ̀ léde nínú ìléde kan tó fi léde lójú ẹ̀rọ ayélujára X rẹ̀ lórí bí ó ti ṣe ń fèsì sí bí ìròyìn èké kan ṣe ń jà ràn lórí ẹ̀rọ ayélujára wípé bí àwọn kan bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bẹ́ omi inú ọ̀rá èyí tí wọ́n ń pèsè láti inú iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè rẹ̀ ní inú ọkọ̀ tí àwọn iléeṣẹ́ náà fi ń tà á. Tí ọ̀rọ̀ yẹn ti wá fa gbọ́mi sí omi òtó bí ìjọba ti sọ wípé wọ́n fẹ́ fi omi de ìmáta omi inú ọ̀rá jákèjádò ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí Wahab wá tẹnumọ́ ó ní ìjọba Babájídé Sanwó-Olú ó ní kò wá báyìí láti wípé kí ìpalára kó wà fún ará ìlú. Ó ní wọn ni wọ́n fẹ́ fi òfin de omi inú ọ̀rá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lọ kà nínú ìwé ìròyìn Punch. Inú ìwé ìròyìn Nigeria Tribune ni akọnusílé àárọ̀ tèmi ní ìgbáradì di ìjókòó ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó jẹ́ pé wọ́n ní wọn ó jókòó lọ́la. Ọ̀rọ̀ ti fojú lóde wípé ó ṣeéṣe wípé kí ìpinnu tán fi ẹnu kò sí láti orí àwọn adarí ilé ọ̀hún wípé kí wọ́n wà ní orí ẹsẹ̀ kan lórí ọ̀rọ̀ àbá tó ní ṣe pẹ̀lú owó orí ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ìjókòó tí pé àkùdé máa dé bá àti bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Àwọn akòrí wọ́n ní àtọ̀wọ́n tó wá láti ibi tó ṣe gbẹ́kẹ̀lé lé àná tí ṣe ọjọ́ àìkú wípé ìpàdé ọ̀hún tí eléyìí tí àwọn All Progressives Congress èyí tí wọ́n jókòó ní ti ọjọ́ tèmi ni wọ́n ní pé wọ́n ti mú ìṣẹ́kẹ̀ǹbẹ́ dé bá ìjókòó ilé náà láti wípé kí ọ̀rọ̀ àbá tó jẹ́ àtúnṣe fún ti ọwọ́ orí ti ológun mẹ́rin tí wọ́n gbé kalẹ̀ fún ìdásílẹ̀ owó orí náà ti ọdún 2024 pẹ̀lú àbá mi tí ó rọ̀ mọ́. Wọ́n ní ire náà ni ó yẹ kó gbójú wò láti pé kí àbá kó gba ti etí ilé kọjá fún ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ní ilé ìgbìmọ̀ aṣòfin ti àgbà ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n sọ pé ó ti da mímọ̀ wípé ilé lábẹ́ ìdarí Julius Onovoa ni ó wípé wọ́n máa dákẹ́ nípa ti ọ̀rọ̀ awuyewuye lórí ọ̀rọ̀ àbáhùn nípa ti ibi tí wọ́n fẹnu kò sí ní ìpàdé tí wọ́n máa jókòó láti fi ìdúró ni wọ́n ti ṣẹ́ kẹ̀ǹbẹ́ ìjókòó náà tó yẹ kó wáyé ní ọ̀la. Tẹ́ bá fẹ́ ka ìwé ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ìwé ìròyìn Nigeria Tribune ni ìròyìn ti jáde fún ti tàárọ̀ ti tèmi. Kí a tó máa lọ ẹ jẹ́ ká lọ fún ìpolówó ọjà wa. Ìkéde pàtàkì fún ìpàdé àpéjọrò tí ń bọ̀ níwájú ní on the 14. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìpàdé àpéjọrò gbogbo ọmọ Yorùbá ilé tí wọ́n máa ṣe lé on the 14
oṣù tí a wà yìí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé láti darapọ̀ mọ́ ìpàdé náà. Yorùbá Nation Youth pẹ̀lú àjọṣepọ̀ Yorùbá World Media ọmọ yẹn nàná fáyé lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá. Ẹgbọ́n ló yẹ á ṣe, ọ̀nà wo ló yẹ á gbà, àti wípé ìgbésẹ̀ wo gan ló yẹ á gbé yóò ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá lórí ètò ààbò, ètò ọrọ̀ ajé, ọrọ̀ àṣà àtọrọ òmìnira lápapọ̀ fún gbogbo ìran aládé. Ẹjẹ́ pàdé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 14 oṣù kejìlá déédéé aago 3 ọ̀sán. Yorùbá Nation Style lábẹ́ àkóso bàbá wa Emérítọ̀ Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àtolóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà lórí ìtàkùn ayélujára Zoom pẹ̀lú meeting ID 827-041-30613. Passcode sì jẹ́ 567100. Wọ́n láyé síwájú sí i kàn sí www.yorubanationyouth.org. Bákan náà ní ẹni kàn sí Dr. Zabi aka Ayé Ọpẹ́yọ. Wọ́n jẹ́ Yorùbá World Media President. Comrade Ọláolúwa Adéníyì aka Bàbá Lẹ́kìtì. Home based chairman Yorùbá World Media. Comrade Ọláyọmí Kóìkì, popularly known as Kóìkì Media. Comrade Olúwakẹ́mi Ìfẹ́olúwa, known as Lady K. Bákan náà ní ẹni kàn sí àwọn coordinator Yorùbá Nation Youth lágbègbè yín. Bẹ̀rẹ̀ látòrí Comrade Emmanuel Akanamagbo TV tí wọ́n jẹ́ Spain coordinator. Comrade Kẹ́hìndé Lawal, Spain coordinator too. Comrade Fásọmí Táíwò Kíkọ́lọ́mọ, Kuwait coordinator. Comrade Ilésànmí Fọlọ́wọ́, Germany coordinator. Comrade Káyọ̀dé Àjàó Adékọ́lá, Greece coordinator. Comrade Ọládèjì Kabir, Benin Republic coordinator. Comrade Asake Ade, Asake Ade TV, Morocco assistance coordinator. Comrade Adébáyọ̀ Òkìkíọlá Emmanuel, Italy coordinator. Honorable Taofik Ọlárẹ̀wájú Àjàó, Egypt chapter coordinator. Comrade George Ọlátúndé Dáṣọ, Ghana coordinator. Comrade Táíwò Ọpẹ́yẹmí, Germany coordinator too. Comrade Adémọ́lá Isaac Ṣókùnkọ́lá, South Africa coordinator. Comrade Comfort Délé, Maryland coordinator. Comrade Bádéjọ Abíọ́dún Ismail, Morocco coordinator. Comrade Abíọ́dún Salau, Canada coordinator. Honorable John Abídèmí Akíṣẹ̀tẹ̀, Mauritania coordinator. Comrade Olúfisáyọ̀ Olúyẹmí Ògúnṣèyítọ́, Libya coordinator. Comrade Táíwò Ọládìran Ọládipúpọ̀, Pàtà coordinator. Comrade Johnson Ọlọ́runpọ̀ Philly, Mexico coordinator. Comrade Bọ́lá Adé, UK coordinator. Comrade Noah Sanusi, USA coordinator. Wọ́n àǹfààní àwọn èèyàn wa nílé kàn sí Comrade Suleiman Akeem, Lagos state coordinator. Comrade Dìbò Ọládéyì JP, Ọ̀yọ́ state coordinator. Comrade Badmus Bọ́lájí Abíọ́dún, Ògùn state coordinator. Comrade Ìbílẹ̀kẹ̀ Olúfẹ́mi, Ògì state coordinator. Comrade Imran Abdul Fatai Adeleke, Kwara state coordinator. Comrade Adéwálé Abídèmí Saheed, Ọ̀ṣun state coordinator. Comrade Àlùkò Ismaila Ọlárẹ̀wájú, Èkìtì state coordinator. Comrade Fẹ́mi Tọ́pẹ́ Bọ́lọ́fìdé, Ondo state coordinator. Kí gbogbo ìbéèrè tó ń tàlàyé àti àmọ̀ràn síwájú wọ́n lọ tààrà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Comrade Adéníyì known as Ọmọboríwú Media, tí wọ́n jẹ́ assistant national youth leader in all diaspora àti United Arab Emirates chapter coordinator lórí +971-503-130-843 àbí Engineer Lamid aka Yagboyaju, technical director Yorùbá Nation Youth lórí +971-525-261-142. Comrade Oyègún Olúwamáyọ̀wá aka Omeyo, Southwest coordinator. Wọ́n ti jẹ́ home based youth leader lórí +234-703-717-3355 àbí Prophet Ayọ̀délé Olúgunlolúwa gan, tí wọ́n jẹ́ Yorùbá Nation national youth leader in all diaspora lórí +1-803-846-1116. Ó ṣe pàtàkì fún gbogbo wa láti mọ̀ wípé nípàdé àpérò àpapọ̀ tó ń bọ̀ yìí, gbogbo wa là ń retí bẹ́ẹ̀ o. Olùkéde Prophet Ayọ̀délé Olúgunlolúwa lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá. Àwọn ọlọ́lá sáàtì ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà, àwa gangan ni bàbá.
carry for her. I said they never know wetin we carry for body. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìhun lóró lájò. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè bójúlúwà ga. Ọmọ Odùduwà ṣe kiri, ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀, ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ìlérí. Àwa lè bá ògo ilẹ̀ wa, ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Kale gbade adé adúláwọ̀, àwa ni mọ̀lẹ́ tí yóò dán káàkiri. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Kàfà, ẹgbẹ́ polówó ọjà wà táyé bùbá yìí jẹ. Àgbẹ̀tò lárugẹ, àwùjọ́sà lárugẹ. Bẹ́rẹ̀ mi ló ní kí n máa dé dandan. Koiki Media, ọ̀rọ̀ lágbàdì mọ̀ mi. Má bá ṣẹlẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàtà rẹ̀. Àwùjọ́dún rẹ̀, ọmọ Jẹ́gbẹ́ lọ́rẹ́ mi. Ṣé ìlú ọmọ gidi bọ̀ ọbẹ̀ máa yẹ? Àjòjì ò gbọ́dọ̀ wọ, àjòjì ló bá wọ bẹ̀, àbẹ̀rẹ̀ ní ẹ̀bùrà. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tún dé, ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́nu pọ̀ sí o, Koiki Media, sáwa ní bàbá. Koiki Media, àwọn ní bàbá. Àdáńsọ, àtúnbèrè dìde. Àwa là ń gbé tò lárugẹ, jẹ́ ká jọ gbọ́ o.